Ọba tó tóbi jẹ́ ọlọ́run kò sí láàrin ní ọlọ́run nínú títóbi. Ọlọ́run bá tóbi ní gbogbo ọgbẹ́ tó tóbi láyé lọ. Ní sámọ́ ọlọ́run bá ló tóbi jù. Ọlọ́run bá ló tóbi àrídá ìwé. Ọlọ́run tóbi ní sámọ́ àrídá ní gbogbo ibi ọlọ́run bá ló tóbi jù. Ọlọ́run bá ló máa tóbi púpọ̀. Allahu akbar, la ilaha illallah. Ọlọ́run tóbi tó ní jẹ́ sọ́kò sí ọba àti ìtàlẹ̀ ìṣàdúrà ọlọ́run ọba lókè nílẹ̀ àti ní gbogbo. Wallahu akbar. Ọlọ́run bá tóbi. Walillahil hamd. Gbogbo ọ̀pọ̀ pátápátá ọlọ́run ló tọ́ sí ká máa dúpẹ́ ní kò lẹ́rọ ní ilé ìṣẹ̀lẹ̀ ọ̀run. Alhamdulillahi hamdan kathira. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí àti ọlọ́run bá ló tọ́ sí o. Wa subhanallahi bukratan wa asila. Gbogbo mímọ́ ọlọ́run bá ló ní láàárọ̀ àti láṣàlẹ̀. La ilaha illallah. Kò sí ọba bí ọlọ́run kò sọ́ba ní ìlẹ́nà ọlọ́run. Wahdahu la sharika lahu. Ọ̀kan ṣe ni kò lórí mọ́kò ẹ̀dá kò rí. Sadaqa wa'ada. Ọ̀pá tó sọ̀rọ̀ tó ṣe ní ìdòdó tó ló máa ń mú àdúrà ìdòdó sọ fún wa ní. Nasara hamdan. Ó sì ra ẹrú ẹ̀ sí. Hatta yudda. Obìnrin àgbàlá ẹ̀ ń gbé àwọn ọmọ ẹgbẹ́ àdúrà mọ̀ ọ̀pọ̀ ìgbìyà tó ní. وحسب الأحساب وحده. Gbogbo àwọn ọ̀pẹ̀ ọ̀pẹ̀ wọ́n ní kọ́ra ẹ̀. أشهد أنه لا إله إلا الله. Àwọn jẹ́ ìrúkẹ́ ọkọ̀ tó ní ọlọ́run àìkú ìfẹ́ ìgbà àgbà àdúrà. أنه الكبير المتعال. Ọba tó tóbi tó ga jù ní. ذو الجلال والإكرام. Káfíń ìfẹ́ ọlọ́run àti ọba alápàdé yìí. الله أكبر. Ọlọ́run ká máa tóbi lẹ́dà. الله أكبر. Ọlọ́run tó tóbi fẹ́ jáde ní. الله أكبر في كل وقت وآن. Ọlọ́run ọba tó tóbi ní gbogbo àkókò àti gbogbo ìgbà. أشهد أن سيدنا محمد رسول الله. Àwọn jẹ́ ìgbà ìṣúwájú wa ní Mọ̀hámà ìránṣẹ́ ọlọ́run ọba ìṣọ́lọ́ ọba tó ṣe. صفوة للملك الأعلى. Ààyè ọlọ́run ọba ọba àdúgbò ọlọ́run ọba ọlọ́pàá àdúgbò jùlọ. صلى الله وسلم عليه Kíkẹ́ àgbẹ̀ lọ́wọ́ ọba kó máa bá وعلى آله وأصحابه kó máa bá ọkọ̀ àwọn ará ilé àti ìgbà àwọn ṣàdé وأئمة الأعلام. àti àtẹ̀wọ́sẹ́ àwọn ìṣẹ́ gbogbo ayé. أما بعد. Lẹ́yìn òní, يا إخوة الإيمان. ẹ̀rọ ọmọ rẹ̀ ní Islam بالأمس ní àná اجتمع المسلمون على جبل عرفات. gbogbo àwọn mùsùlùmí tó lọ lórí ìgbà àwàfà سكن القرآن. lórí ìgbà lábẹ́ lẹ́yìn tó lábẹ́ tẹ̀sí náà. Wọ́n tí wọ́n tí kálukú wà ní inú orí àyíkálukú wọn láì tó láti wọn. تأكد باللغات. Èṣe kálukú ìfẹ́ àwọn tòní ìfẹ́ tó rẹ̀ tí ó fẹ́ tó ní ẹ̀rẹ́ kálukú yàtọ̀tẹ̀. وتباين بالألوان. Bákan náà ni àwọn kálukú wọn yàtọ̀tẹ̀ sí àwọn dúdú tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ ìta tẹ́lẹ̀. واختلفت الانسجام. Oríṣiríṣi ẹ̀dá ni gbogbo ní olókòjọ sí eré ìdòdarí yìí títọ̀ ìgbọ̀kan. ولكن الجميع يؤمن ويكتب باسم الله الرب العالمين. Ṣùgbọ́n tí gbogbo wọn ti kó jọ tí wọ́n pọ̀ sí ìkò sí nǹkan tó kọ́ ọkọ̀ tó kọjá ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àti ìdúró tí orúkọ ọlọ́run ọba ọba tó ṣẹ̀dá fún àti rẹ̀. اجتمعت تلك القلوب المؤمنة Gbogbo àwọn ọkọ̀ tó gbàgbọ́ ìkóra wọn jọ فوق تلك الأمن الطاهر. lórí ètò tó mọ́ tó lórí ilẹ̀ tó mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìròyìn ní ìgbàràbá. تركوا الأهل والولدان. Wọ́n ti gbogbo ara ayé lẹ́ẹ̀kẹ́gbẹ̀ gbogbo àwọn ọmọlẹ̀. أنفقوا المال. Wọ́n lọ náà rí wọn. ركبوا البحث. Ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbá ojú ètò lórí bẹ̀rẹ̀. كل ذلك Gbogbo lẹ́yìn, تقرب وطاعة للجلال والإكرام. wọ́n fi ṣe ìsúnmọ́, wọ́n sì fi ṣe ìpẹ̀lú sọ́lá àwọn bàbá àlùjọ ọlọ́ni. ورجاء لمغفرة الذنوب. Wọ́n ti bèèrè retí àforíjì níbi àwọn ẹ̀ṣẹ̀ wọn, كبر الأوثان. níbi àwọn ẹ̀ṣẹ̀ tó ń wo على تلك الأرض. lórí àlùdarí yìí. تشكل تلك الأسئلة Gbogbo àwọn ọ̀hán yóò máa lọ yóò máa bọ̀. التي انجلحت بالتسبيح والتقديس Pẹ̀lú ní máa ṣe àbọ̀mọ́ fọ́lọ́ ọba àti máa gbé ọlọ́run tó di àti máa gbé ọlọ́run. والمصداعة برب الأرض والسماء. Bákan náà ni wọ́n sì máa pa ẹran fún ọlọ́run ọba tó dá ilẹ̀ àti sánmà. ربنا آتنا في الدنيا حسنة. Ìjọba gbajúmọ̀ ìlú gbọ́dọ̀ fún ọmọ àti náà ìpínlẹ̀ ọlọ́run ọba ò wọ́n ní ìrìn ayé àti ilẹ̀ ọ̀rọ̀. وفي الآخرة حسنة وقنا عذاب Tó bá النار. ṣe ìwé ilẹ̀ ìpìlẹ̀ ọmọ mọ́tò ọlọ́run ọṣẹ́ wọn láyé òṣùwọ̀n kò ní ìyá mẹ́jọ ìpìlẹ̀ ìpìlẹ̀ ọmọ. الجميع يتوافدون على جبل الرحمة. Gbogbo wọn ìlú wọ́n máa lọ sí àwọn ẹgbẹ́ òkè ìkẹ́ òkè ìgbẹ̀ẹ̀ṣẹ̀ àánú ìlú. يكشف المواقف. Kí wọ́n bá lè lọ kóra jọ
وصفها نبي الرحمة Níbi tí ànábì oníṣẹ́ tó pé kí o sí tó ló sí tẹ́tẹ́ náà náà rẹ̀. يجب من الله الرحمن الرحمة. Ọwọ́ pé kí ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba lórí ìkẹ́ láti ṣìkẹ́ gbogbo wọn. والشيطان Oṣù وتولى كافرا دليلا. ó ti ṣègbè bẹ́ẹ̀ ló ti ṣòro. إن كيد الشيطان كان ضعيفا. Gbogbo ètò ìṣòro àwọn mùsùlùmí ní ohun tó lẹ́nu ẹwà ti fẹ́ ní wẹ́tẹ̀rẹ́. واليوم يا عباد الله Lónìí ẹ̀yẹ ń sọ̀rọ̀ نذكر أبا الأنبياء àwọn tí bàbá àwọn àjọ́sí ọlọ́run. والشيخ الأنبياء Àwọn tí àgbàlagbà nínú ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba yòrò. خليل الله إبراهيم عليه Àyọ̀ ọlọ́run àdábìrọ̀ ìbẹ̀rẹ̀ ní kíkà tẹ̀lé ọdún àbá. يرى في المنام أنه يذبح ولده Ó ń ní ojú rẹ̀ pé òun pa ọmọdún òun dúgbò ẹ̀. ورؤيا الأنبياء حق Àlátàwọn ànábì ọlọ́run bá bá sì wá òdodo ni. وليست أحلام Kìí ṣe ìrọ̀rọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ tó bóyá mo lórí ìtọ́ láti láàpẹ́ ìtọ́lọ̀ ọ̀fẹ́ tí wọ́n rí ọlọ́pìn ìrọ̀wọ́ yẹ kó ti pẹ́ kí wọ́n ṣe níbi ìrọ̀wọ́. هذه المهنة Eléyìí àtìjú ìfẹ́ ló jẹ́ oru. Àjọ́ ìrìn ìjọ يفوق كل مهنة gbogbo tó di gbogbo àjọ́wò ayé lọ pátápátá. ابن يوهب على الجبل Kí èèyàn ọmọ tí ọlọ́run fi tààyàn lọ́wọ́ rẹ lásìkò tó yẹ ti gbọ́dọ̀ ti dàgbà tí èrè tí èrè ọmọ ọlọ́dọ̀ ọlọ́run mọ́tọ́lọ́run wáyé ọ̀gá ẹ̀kọ́ kàṣù náà fún. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق Ó ṣe ń pé àlébì ìwọ̀n wọn bẹ̀rẹ̀ pé ọpẹ́ ní fún ọlọ́run ọba tó fẹ́ àwọn ọmọ lásìkò pé nígbà tó ti dàgbà tó rẹ̀ sí ẹ̀kọ́ ọmọ ìpín mọ́mọ́ tó kọ́ ọgbẹ́ bí ìsmaìlì àti ìyáàkùtà wọn lọ́rẹ̀. إن ربي لسميع الدعاء Àmọ́dà ọlọ́run ọba tí máa gbádùn àwọn ọlọ́run. يسأل أبو والابن Bàbá àtọmọ́ wá ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ لتفسير أمرنا láti má bẹ̀ wọn náà ọba ṣe. ألم تمنع الشيخوخة الأب من الاستجابة Ṣé kò yẹ kí ọjọ́ orí kókò fún bàbá láti mú àṣẹ náà ọba iṣẹ́? ولا جواب إسماعيل من الجنابة Bákan náà ṣé kò yẹ kí ìjẹ́ ìbẹ̀ kókò fún ọmọ ẹ̀ ìsmaìlì pé ọ̀yìn mú ṣe bẹ̀rẹ̀ àwọn oúnjẹ bàbá ìbápa ní bá ti ọ̀rẹ́ kí bá ti wọ lọ́dọ̀ ìmọ̀ àwọn méjèèjì wọ́n pàṣẹ náà wọ́n pàṣẹ náà ọba. بل إنه يشفق أبيه ويقول Ṣùgbọ́n ìsmaìlì ló pàṣẹ bàbá ẹ̀ ti sọ láàrin pé يا أبت bàbá mi rò. أخذ الفدية Mo sì ní agbára o. وأخذ من عقدك Òkùnrin ìtẹ̀mí jẹ́ kó ní agbára. وفي الكف شتى Kó o sì fi ọwọ́ pọ̀ mí lójú dáadáa lákòókò wà gbọ́dọ̀ sí i. ذلك الوفاء عند الله أجلا Kó o sì ṣe ilé ìwé kó fi mú àti ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ ṣe. وإذا رجعت إلى أمي فإل عليها ويقول الصندوق Tó bá padà lọ́dọ̀ ìgbà tó bí mi lọ́mọ, ọ̀rọ̀ tí a máa bá oníṣòwò sọ tọ́lá oníṣòwò ọkọ̀ wọn náà kọ̀ láti kó sọ fún wọn. إنا لله وإنا إليه راجعون Lọ́kọ́ máa ní ìwé àmì pé ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ láti padà sí oṣù ká tọ́jú. لكن الملائكة السماء Àwọn mọ̀lẹ́kà tó wà. توجهت بهذا الدعاء Àwọn àtẹ̀wọ́n àwọn àtẹ̀wọ́n àdúrà ìwọ̀n gbọ́ àdúrà yìí lọ́dún ní ọlọ́run ọba. ربنا ارحم هذا الشيخ Wọ́n ń sọ fún ọlọ́run bá tí ọlọ́run bá ti ṣùgbọ́n bàbá àgbà yìí. واصف هذا الغلام الصغير Wọ́n á fi nǹkan mí ọ̀pọ̀ ọmọ kékeré ń fún wa. وفديناه بذبح عظيم Làwọn ọlọ́run bá bá pààrọ̀ ọmọ ọlọ́sọ́ di ẹran la ní kó má pọ̀ ọmọ tó ti bẹ̀rẹ̀ tó ti wọ́n pààrọ̀. وتركنا عليه في الآخرين Àwọn àtẹ̀lé ìpínlẹ̀ ló jẹ́ àkójú ìbáwọn ẹni nígbà lẹ́yìn. سلام على إبراهيم Àlàáfíà náà kó máa bá lọ́nà ìwà ìbẹ̀rẹ̀ àdúgbò. ذلك نجزي المحسنين Bí a ti máa sọ gbogbo àwọn ẹni tó bá gbé ní orí bọ́lá tí máa sọ wọ́n lẹ́sàn rí tó pàṣẹ lọ́wọ́ tọkàntọkàn. بهذا Orí eléyìí, استحقت تلك الأسرة الطيبة لوحة خالدة orí pàṣẹ wọn tí àmì ìbáraẹni wọn ti sílẹ̀ tó kéré parí èyí ó ti wá ń bẹ sílẹ̀ sí bẹ́ẹ̀. سجلها رب العالمين Ọlọ́run ọba wa kọ sílẹ̀ tó kó máa jẹ́ àtẹ́yé máa ń kálukú wa dáàmà kó ṣe في rẹ̀ كتابه الكريم nínú Kùránì alákọ̀ọ́lé. رحمة الله وبركاته عليكم أهل البيت Àánú ọlọ́run ìfẹ́ náà kó máa bá gbogbo àwọn ará ilé gbogbo adáǹtẹ̀lẹ́ àìní àti gbogbo Mùsùlùmí. إنه حميد مجيد Ọba tí gbogbo ọlọ́run ọba tó tó gbogbo ní إخوة الإسلام ọ̀rọ̀ ọmọ ìyá nínú
Islam. آلاف الأجيال Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ generation ló ti kọjá o. أجرت وما زالت الذكر العشرة آلاف السنين Tí قبل wọ́n ń pọ̀lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n yí padà tẹ̀lé eléyìí ìsọ pé kí wọ́n fi ọjọ́ ìkókó nínú mẹ́mórì gbogbo wa. وما مدى خبر هذا الابتداء العظيم الذي يجري الإنسان أمامه. Eléyìí náà kò lè yóò fi pé bó ti tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ kò sọ pé ká pàtó láti máa ṣe oríta tí àlẹ́ yìí fi sílẹ̀ fún wa. خاشعا بهذا الإيمان العظيم Lẹ́ni tó fi ń páyà ìgbàgbọ́ ilé tó tóbi jù. الذي وصفه رب العالمين. Ìṣọ́lá ọba àdúgbò ọlọ́dún ìrìn nínú Kùrán. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا. Ọlọ́run bá sọ pé àdáni wa Ibrahim ó jẹ́ ìjọba tó ní ayọ̀ ọkàn pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ tó kù sí mímọ́ pẹ̀lú rẹ̀. ولم يكن من المشركين. Àdáni Ibrahim kò sí nínú ọ̀sẹ̀pọ̀ lọ́wọ́ شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. Àdáni Ibrahim máa ń dúpẹ́ fún ìgbà ọlọ́run ọba bá ṣe fún mi ilé ìwé ìpẹ̀lú ọjọ́ àmàlẹ́ ìlọ́sí ní ọ̀nà tó tọ́. وآتيناه في الدنيا حسنة Ilé ìwé ọlọ́run bá ṣe ayé tó pọ̀ jù ọ̀sẹ̀ fún Àdáni Ibrahim. وإنه في الآخرة لمن الصالحين. Tó bá ti jẹ́ ìgbéga ìgbìyàmọ̀ nínú àwọn ọmọ orí Àdáni Ibrahim ó máa fẹ́. صدق الله مولانا العظيم. Òdodo rẹ̀ lọ́run. واستجاب له رب العالمين بدعائه الكريم Ọlọ́run bá ti gbọ́ àdúrà, ọlọ́run bá bá lókè láti gbọ́ àdúrà lábí ìwé ooo. حيث قال Ní àìsí ní sọ pé أهلي سنتلك في الآخرين. ọlọ́run fún mi ní ọ̀rọ̀ gbogbo lórí àwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn. نسأل الله أن يجعلنا من الطائعين لرب العالمين. Àbẹ̀wọ̀ ọlọ́run káwà fún àwọn tó máa tẹ̀lé ọlọ́run ọba lókè lọ. وأن يأسرنا مع النبيين والصديقين والشهداء والصالحين. Ó sì kàwà mọ́ náà àwọn ẹni tí kókó wà jẹ́ mọ́ náà àdájọ́ ọlọ́run ọba nígbà tó bẹ̀rẹ̀ ìgbìyàmọ̀ àtàwọn olórí àtàwọn tó lọ́wọ́ bá jẹ́ lòdì. كل آن وآن بخير. Ní gbogbo ọdún ọlọ́run mẹ́ta máa wà nínú àwọn ẹni الله أكبر. ọlọ́run tó ti mẹ́ta. الله أكبر. Ọlọ́run bá lọ́jọ́ ló tóbi jù. الله أكبر. Òṣèlú ló tóbi jù ọlọ́run. الله أكبر. Ọlọ́run tóbi jù. الله أكبر. Ọlọ́run bá lọ́jọ́ tó tóbi jù. الله أكبر. Òṣèlú bá lọ́jọ́ tó tóbi. الله أكبر. Ọlọ́run bá lọ́jọ́ tó tóbi ọpẹ́ ọlọ́run bá ní ṣe. لا إله إلا الله. Kò sí ọba ní àlàáfíà ọlọ́run. الله أكبر. Ọlọ́run bá tó tóbi sọ́jà ní dúró. الله أكبر ولله الحمد. Ọlọ́run bá tóbi òun ti gbogbo ọpẹ́ tó bí. حمدا لرب العالمين. Gbogbo ọpẹ́ la fi fún ọlọ́run bá ọba àgbáyé ayé. رب الكائنات. Ọba arúgbó nǹkan tó ń bẹ. شكرا له على الدعاء. Adúgbò fún ìwé nígbà nígbà aláǹfààní àti máa tẹ̀lé àṣẹ. أشهد أن لا إله إلا الله. Àgbẹ̀rù tó kò sọ ọba fún àyàgbé ọlọ́run ọba. السماوات والأرض Ọba tó dá sọ́mọ́ àti ilẹ̀. بوحدانيته وقدرته وإرادته. Pẹ̀lú ìjọba àjọ ìlú ti dá àtàgbára àti ìròyìnbá ìlú ti dá àkóso ọ̀gá tí bẹ̀rẹ̀ ẹgbẹ́ àjọ ìròyìnbá ọ̀gá ṣíṣe. وعلمه وحكمته. Báwo ni ọgbọ́n ọlọ́run tàbí ọmọ lóṣù tó lè pé ìgbẹ́lẹ̀ àkàwé tó wá kalẹ̀. أشهد أن سيدنا محمدا عبد الله ورسوله. Àjọ ìgbà rẹ̀ mọ̀ lọ́mọ ẹgbẹ́ náà ọ̀gá ni ìrọ̀lẹ́ ẹ̀sìn ló ṣe. صلى الله عليه وسلم Ìjọ ìpẹ̀lẹ̀ ọlọ́run máa bá àlájú وعلى آله وصحبه àti gbogbo ará ilé àdúgbò sàpé. ما بقي الزمان والمكان. Lórí pé ìgbà tí ayé bá ń bẹ sí ìgbà yìí ti bẹ ثم بعد lẹ́yìn bí ìwé. يا معشر الإخوان Gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ ìgbéra ní Islam. اليوم Ọjọ́ ìdòní. كان بيت الله الحرام يرمون الجمرات. Lónìí gbogbo àwọn àlàájì tí wọ́n fẹ́ ṣe wájú wọ́n máa lọ sọ òkú ṣèdáàn. يكبرون الله مع رب الفتيات Wọ́n máa gbọ́lọ̀ ọba tó ní nígbà tó bá ń jùkò yìí. في تلك الأيام المعدودات. Ní gbogbo àwọn ọjọ́ta àjà sílẹ̀ fún wọn láti bẹ̀rẹ̀ sí sọ̀kò. فإن الله Olùdájọ́ ọlọ́run. جعل باب السرعات Ó ti gbé ojú ọ̀nà ìtẹ̀lé ó ti gbé kalẹ̀. وفتح لك السلة Ó sì ṣípayẹ, ó sì ṣe ìmáta nípọ̀, ó ṣe ní ọ̀rọ̀ fún wa ní gbogbo ìgbà. Pẹ̀lú kó dá máa gbọ́nà ọba tó bí الصلوات ní gbogbo ìgbàdá bá ti ń kírun tán. إجابة لأمر رب الأرض والسماوات. Wọ́n ní bí ní tẹ̀lé ọ̀rọ̀ sí àṣẹ tó máa pa ọba àdúgbò ọlọ́run ọba tó dá sọ́mà àti ìgbẹ̀ tó pa wá. وأهنئ لكم أيها المسلمون أيامكم هذا. Gbogbo ẹ̀rọ Mùsùlùmí àti ikú ní orí ọjọ́ ìrìn. وأدام الله أعيادكم وبارك لكم في حياتكم. Kọ́lá ọba lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ kò ṣe bẹ́ẹ̀ ni wa kó fún wa ní àlàáfíà pẹ̀lú nínú. اللهم
Ọlọ́run. إنا نسألك الجنة À ń bẹ̀rẹ̀ fún wa ní àìjẹ́ náà. ونعوذ بك من النار À ń bẹ̀rẹ̀ pé kó làábò nínú ìyá náà. ونحشرنا مع الأبرار Kó wá kó wọlé máa wọ ni o. ولنا زيادة بيتك المحرم Kó wá kà àtẹni tí ó lọ sọ náà ìwọ náà ọba rò. بين الروضة Kó sì fún wa kó fún wa ní omi àbàtà ní àlùkọ́sà àti fún wa mọ́. ومسجد نبيك المصطفى صلى الله Ọ̀rẹ́ عليه ìpín وسلم bẹ̀rẹ̀ mọ́gbàgbà ànábì rẹ̀ kí gbàgbà ọlọ́run bá pín máa bá وأعد علينا عيدنا والسلام kó wọ́n lé kí ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó gbé bá ọlọ́run nínú àlàáfíà àtòrúurú. وكل آمن وأنتم بخير Àdúgbò à ń bẹ̀rẹ̀ ọlọ́run bá tó ní gbogbo ọdún kí a máa wà lálàáfíà ká máa wà pẹ̀lú ربنا ọlọ́run. أجب لسانا على الناس على حاكم هذا البلد عليه Báwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbàlẹ̀ fún àwọn tí wọ́n ń tọ́ tí wọ́n ń bọ̀ ní ìwọ̀sàn nínú fẹ́ẹ̀sì dára yìí. حاكم هذا البلد عليه Gọ́ọ̀nà ìlú wa yìí ọlọ́pàá ọ̀sán náà gbáríkà وجزاه خيرا كثيرا ṣe àlékún ọ̀pọ̀lọpọ̀ ọdún fún wọn. ويسير به فيما يرجع فيما يزيد أو يرجع Wọ́n máa fi kò ń bẹ nínú tí ó máa lọ́wọ́ ọlọ́ọ̀bá nínú tí ó máa ṣe ìdíyìn náà ẹ̀dá. أجب البركة علينا جميعا Kó o sì ṣe gbogbo ní aláǹfààní àwọn ọ̀nà ìbáríkà tó wà lórí أيها المسلمون gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. توجهوا إلى ربكم Ẹ̀dá láti dúpẹ́ lọ́wọ́ ọba bá o. صلاتنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في البلد tí wọ́n lọ́wọ́ bá ní kó ṣe kò ní tí ó ní kó ṣe wà pátá káàkiri tó ní tí mọ̀ ṣe wà pọ̀ agbára wà pọ̀ ọkàn wà pọ̀ ìsìn wà pọ̀ kí ni gánà àánú ọlọ́run ni gbogbo ẹ bàbá ìyá àtọ̀mọdé àti àdàgbà àtọkùnrin àtọkùnrin àtọ̀dọ́ àánú ọlọ́run lọ má ṣe kúrò rẹ̀ ìkọ̀ọ̀kan wa. a pàdé bí lọ́dún yìí tí mọ̀ ṣe wà pọ̀ lọ pẹ̀tẹ́tẹ̀lé fàánú ẹ̀ tó ti wà. Ìgbọ́, gbogbo ọdún tí a pè lọ ṣe ọlọ́wọ́ láti ìlẹ́yìn ọ̀gbọ̀n wa kó bẹ́ẹ̀. Gbogbo ẹgbẹ́